Peter Obi àti Kwankwaso wọ gàù. Gẹ́gẹ́ bí a ti máa ń wí, bí òjò bá ń rọ̀ tí kò tíì dá, kò sí ẹni tó mọ iye ẹni tí òjò ọ̀hún lè rọ̀ pa. Kò sẹ́ni tó mọ̀ pé irú àjálù báyìí yóò tún jálu Peter Obi àti igbákejì ẹ̀ Rabiu Kwankwaso. Ohun tí gbogbo ayé rò ni pé bí Obi ti gba bọ́ọ̀lù yìí tí wọ́n ń gbé bọ́ọ̀lù ọ̀hún sáré lẹ́lẹ́lẹ́, wọn yóò gbé dé ẹnu gólí tí wọn yóò sì jù ú sáwọn ni. Àmọ́ ní báyìí ó dàbí pé àwọn kan ti rí wọn lẹ́pa o. Bẹ́ẹ̀ ni ríré lẹ́pa náà ò sì dáa, torí kì í ṣe pé wọ́n pògìrá nìkan, wọ́n ṣubú yakata ni. Bí wọn yóò ti wá sáré dìde báyìí lẹ́nìkan kò tí ì lè tètè mọ̀, nítorí àsìkò tí wọ́n ṣubú sí yìí kì í ṣe àsìkò tó dáa, àsìkò tí nǹkan ti fẹ́ dán bo bí ọ̀rọ̀ àwọn onígunukú ni. Ilé-ẹjọ́ gíga ìlú Lọ́kọ́jà dájọ́ lánàá pé kí wọ́n dá ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress padà síbi tí ọ̀rọ̀ ẹgbẹ́ náà wà tẹ́lẹ̀ kó tó di pé àwọn pàṣẹ pé kí INEC forúkọ wọn sínú ìwé wọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà. Ìtumọ̀ èyí ni pé kò sí ohun tí INEC lè ṣe àfi kí wọ́n yọ orúkọ ẹgbẹ́ NDC kúrò nínú ìwé wọn, nítorí ilé-ẹjọ́ gan tó ní kí wọ́n lọ fi orúkọ ẹgbẹ́ náà síwèé tẹ́lẹ̀, ilé-ẹjọ́ náà ló ní kí wọ́n yọ orúkọ náà kúrò yìí o. Adájọ́ Isa Dashen tó dájọ́ pé kí wọ́n fi orúkọ NDC sínú ìwé gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú, òun náà ló dájọ́ pé kí wọ́n yọ orúkọ náà kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ kí ohun gbogbo sì padà síbi tó wà kí òun tó dájọ́ náà rárá. Nítòdodo kò sẹ́ni tó gbọ́ ìdájọ́ tuntun náà tí kò yà lẹ́nu, nítorí ìdájọ́ tó bà gbogbo nǹkan jẹ́ fún Peter Obi àti igbákejì ẹ̀ Rabiu Kwankwaso ni. Yàtọ̀ sí èyí, ìdájọ́ náà túbọ̀ jẹ́ kí àwọn èèyàn máa wo àwọn adájọ́ Nàìjíríà bíi adárúgúdù sílẹ̀ lásán. Bí ọ̀rọ̀ ṣe jẹ́ ni pé ní ọjọ́ 10 oṣù kejìlá ọdún 2025 tó kọjá, adájọ́ Isa Dashen ti ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ní Lọ́kọ́jà dájọ́ pé kí INEC lọ fi orúkọ ẹgbẹ́ òṣèlú NDC sínú ìwé wọn ní kíámọ́sá, kí wọ́n sì kọ orúkọ ẹgbẹ́ náà sínú ìwé gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà. Ohun tí adájọ́ yìí ṣe bẹ́ẹ̀ ni pé INEC jẹ̀bi ẹjọ́ tí ẹgbẹ́ NDC pè wọ́n ni. Ohun tó jẹ́ kí adájọ́ Dashen pàṣẹ náà nìyẹn. Àwọn NDC ni wọ́n fẹ́ fi orúkọ ẹgbẹ́ wọn sílẹ̀ ní 2017, àmọ́ nígbà tí INEC yẹ ìwé wọn wò títí, ìyẹn ìwé ẹgbẹ́ NDC yìí ni o, INEC láwọn ò lè forúkọ ẹgbẹ́ wọn sílẹ̀ nítorí àmì ìdánimọ̀ ẹgbẹ́ náà tí wọ́n fi ránṣẹ́ sáwọn jọ ti ẹgbẹ́ òṣèlú APC. Ohun tí wọ́n torí ẹ̀ lọ sílé ẹjọ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí fa ọ̀rọ̀ náà nìyẹn, pé kò sí kinní kan tó jọra nínú àmì ẹgbẹ́ àwọn àti ti APC, kí wọ́n má fi ọ̀rọ̀ tí kò kan àwọn rẹ́ àwọn lára. Ìyẹn ni adájọ́ Dashen ṣe ní kí INEC lọ fi orúkọ ẹgbẹ́ náà sínú ìwé wọn nítorí àmì ẹgbẹ́ wọn kò papọ̀ mọ́ ti APC rárá. INEC kò sì torí ìdájọ́ yìí bínú, bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ APC fúnra wọn ló tẹ́ àwọn lọ́rùn. Ohun tó jẹ́ kí INEC dá orúkọ ẹgbẹ́ náà padà nínú oṣù kejì ọdún yìí nìyẹn, tí wọ́n sì ka ẹgbẹ́ ọ̀hún mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú tó wà ní Nàìjíríà wa. Adájọ́ yìí tiẹ̀ bínú nígbà náà. Ó bínú sí àwọn INEC pé ohun tí wọ́n ṣe ò dáa. Ó yẹ kí wọ́n ti fi orúkọ ẹgbẹ́ òṣèlú náà sínú ìwé wọn tipẹ́tipẹ́. Ó sì dájọ́ náà tó parí ẹ̀ síbẹ̀ pé kí gbogbo ẹ̀ parí, kó má ṣe tún sí ohunkóhun tí yóò di ẹgbẹ́ ADC lọ́wọ́, kí INEC fún wọn láàyè kí wọ́n jẹ́ kí wọ́n ṣe tiwọn. Gbogbo èèyàn sì ti rò pé níbẹ̀ gan lọ̀rọ̀ náà yóò parí sí ni. Àṣé kò tí ì parí, pé kò ní parí síbẹ̀. Àfi bó ṣe di ọjọ́ Friday àná òde yìí, ìyẹn ọjọ́ Ẹtì, tí adájọ́ yìí kan náà, adájọ́ Dashen tún gbé ẹjọ́ yìí kan náà dìde, tó sì sọ pé ẹjọ́ tí òun dá níjọ́sí yẹn, òun ṣe ẹjọ́ náà dání nítorí ẹjọ́ náà kó wàhálà bá ẹgbẹ́ òṣèlú kan tó ń jẹ́ Peace Movement Party PMP. Gbogbo èèyàn ló ṣe ha. Ìdí sì ni pé nígbà tí ẹjọ́ yìí kọ́kọ́ ń lọ lọ́wọ́ nínú oṣù kejìlá 2025, ó dé ibì kan tí àwọn kan dé tí wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ PMP pé ohun tó ń ṣẹlẹ̀ yẹn náà lè kó bá àwọn náà, pé àmì tí àwọn NDC yẹn tí wọ́n lò ó fẹ́ jọ ara wọn pẹ̀lú àmì tàwọn náà o. Ní adájọ́ Dashen bá béèrè lọ́wọ́ INEC pé ṣé ẹgbẹ́ NPM yìí wà nínú ẹgbẹ́
tí wọ́n ní orúkọ nínú ìwé ní Nàìjíríà ni gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú. INEC ní kò sórúkọ Peace Movement Party nínú ìwé àwọn ẹgbẹ́ òṣèlú tó wà lọ́dọ̀ àwọn, kódà àwọn kò gbọ́ orúkọ wọn rí. Ní adájọ́ Dàṣán bá tún béèrè pé ṣé nínú àwọn tí wọ́n kọ̀wé pé àwọn fẹ́ fi orúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú, ṣé orúkọ àwọn PMP yìí wà níbẹ̀? Àwọn INEC tún sọ pé kò sí orúkọ wọn nínú àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n fẹ́ fi orúkọ sílẹ̀ o, wọn ò tí ì kọ̀wé kankan wá sọ́dọ̀ àwọn o. Ní adájọ́ bá wò wọ́n pé kí ló ń ṣẹlẹ̀? Irú ẹ̀yin adánidúró ní gbèsè wo rèé? Ẹ kì í ṣe ẹgbẹ́ òṣèlú, ẹ ò tiẹ̀ tí ì mú orúkọ yín lọ sọ́dọ̀ INEC pé ẹ fẹ́ fi ẹgbẹ́ sílẹ̀. Àwọn tí wọ́n ti wá lọ tó jẹ́ APC ló dá wọn dúró láti ọjọ́ yìí wá pé lógò àwọn ẹgbẹ́ náà jọ tàwọn. Èwo wá ni tiyín níbẹ̀ o? Ní adájọ́ yìí bá fìbínú lé wọn dànù, ló ní wọn kò ní ẹnu nínú ọ̀rọ̀ náà rárá torí kò sí èyí tó kàn wọ́n níbẹ̀ ni. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu gbogbo ẹ̀dá ayé pátá, adájọ́ Dàṣán tó dájọ́ bẹ́ẹ̀ yẹn náà ní ọjọ́ 10 oṣù kejìlá 2025. Òun náà ló tún wá dájọ́ lánàá ọjọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù kẹfà yìí pé ẹjọ́ tóun dá níjọ́ sí yẹn o, òun ṣe mistake ni o. Àṣìṣe tí òun sì ṣe náà ni pé òun kò fún ẹgbẹ́ PMP láàyè kí wọ́n sọ tẹnu wọn. Òun sì ti wá rí báyìí pé ẹjọ́ tí òun dá nígbà náà ó lè pa ẹgbẹ́ PMP lára. Nítorí bẹ́ẹ̀ òun fagilé gbogbo ẹjọ́ tí òun dá lọ́jọ́ sí yẹn o. Gbogbo ohun tí òun sì sọ pé kí àwọn INEC lọ ṣe nígbà náà yẹn kí wọ́n má ṣe mọ́ o, òun fagilé. Àwọn yóò sì ṣẹ̀ṣẹ̀ tún ẹjọ́ náà bẹ̀rẹ̀ lákọ̀tún ni. Adájọ́ Dàṣán ní kí àti àwọn ẹgbẹ́ NDC àti INEC kí wọ́n dá gbogbo ọ̀rọ̀ náà padà sí bí kinní náà ti ṣe wà kí òun tó dájọ́ tí òun dá ní ọjọ́ 10 oṣù kejìlá 2025 yẹn. Ìtumọ̀ èyí ni pé àjọ INEC tó ń ṣètò ìdìbò yẹn gbọ́dọ̀ yọ orúkọ NDC kúrò nínú ìwé wọn, nígbà tó jẹ́ kò sí orúkọ ẹgbẹ́ òṣèlú náà nínú ìwé wọn tẹ́lẹ̀ kó tó di pé òun adájọ́ ọ̀hún dájọ́ tó dá níjọ́ sí. Bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ PMP kò sẹ́ni tó mọ̀ ọ́n, orúkọ wọn kò sí nínú ìwé àwọn INEC, bẹ́ẹ̀ ni wọn ò tí ì kọ̀wé sí INEC rí pé àwọn fẹ́ di ẹgbẹ́ òṣèlú, wọn ò tí ì bẹ̀rẹ̀ ètò náà rárá. Síbẹ̀ adájọ́ yìí ní àfi kí wọ́n dá ẹjọ́ náà padà nítorí PMP yìí, torí òun ti rí i pé ìyà gidi lòun fi jẹ wọ́n. Kò sóhun méjì tí adájọ́ yìí fẹ́ báyìí ju kí INEC yọ orúkọ ẹgbẹ́ òṣèlú NDC kúrò nínú ìwé wọn lọ, kí wọ́n sọ pé wọn kì í ṣe ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà, kí gbogbo ohun tí wọ́n sì ti gbé ṣe pátá àti àwọn èèyàn tí wọ́n ti yàn sípò àti owó tí wọ́n ti ná pẹ̀lú gbogbo wàhálà tí wọ́n ṣe, kí gbogbo ẹ̀ sì di òtún bá ń tẹ́. Bí wọ́n bá ṣe eléyìí, kò sí bí Peter Obi yóò ṣe lè du ipò ààrẹ kó takura pinnu nù, nítorí kò sí ẹgbẹ́ òṣèlú tí wọn yóò fi du ipò kankan mọ́ nìyẹn. Bẹ́ẹ̀ bó bá jẹ́ bí nǹkan ṣe wà yìí ni, tí INEC bá sáré yọ orúkọ àwọn NDC bí adájọ́ yìí ti ṣe wí, kò jọ pé yóò dá ẹjọ́ náà bọ̀rọ̀ mọ́, nítorí ẹni tó lè dájọ́ kan kó tún lóun ò dá irú ẹjọ́ bẹ́ẹ̀ mọ́, tí kì í ṣe pé wọ́n dè é nígbà tó ń da ẹjọ́ àkọ́kọ́, kò sí ohun tí kò lè ti ọ̀dọ̀ irú adájọ́ bẹ́ẹ̀ jáde. Àṣepé adájọ́ náà ti kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí Peter Obi àti Rabiu Kwankwaso lọ́wọ́ lẹ́sẹ̀ rè, kò sì sí ibi tí wọn yóò bá jáde rárá ni. Ẹni bá ń bani jẹ́ lójú àná ẹni tó ń dènà mọ́ni kẹ́ni má fẹ́ yàwó, ohun kan náà títọ̀ ń fẹ́ ni ká má lọ́mọ láyé. Èèyàn tó húgi légbò ló bọ̀rọ̀ jẹ́, ká bẹ́gi lórí kò ṣe nǹkan kan, torí bó pẹ́ bóyá igi á tún rúwé tuntun. Èyí tí adájọ́ yìí ṣe fún àwọn Peter Obi yìí, ó hú wọn ti gbòǹgbò ni. Àwọn náà sì mọ̀ bẹ́ẹ̀ o, wọ́n ní kò sí ẹni tó lè bá tàwọn jẹ́ ju adájọ́ yìí kan náà lọ. Ohun táwọn náà sì ṣe sáré pariwo rèé, tí wọ́n ní ilẹ̀ tó bá mú àwọn ní ọjọ́ Monday, kóòtù kò tẹ́mi lọ́rùn ni yóò mú àwọn sí. Àwọn ń lọ pé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ní kíákíá, nítorí àwọn mọ̀ pé ojú lásán kọ́ ni adájọ́ yìí fi dájọ́ náà. Ó ní kinní kan nínú, ohun tó bá sì wà nínú ẹni ni ọtí pa nípa. Ó ní kinní kan tó wà nínú adájọ́ Dàṣán, ó sì ti ju kinní náà lulẹ̀ nílé ẹjọ́ ẹ̀ pé dandan ni kí wọ́n fagilé orúkọ àwọn, ìyẹn NDC, ẹgbẹ́ àwọn Òbí. Gbogbo ẹgbẹ́ òṣèlú tó kù tí wọ́n gbọ́rọ̀ yìí ni wọ́n bínú o. Bẹ́ẹ̀ ni àwọn adarí ẹgbẹ́ NDC fúnra wọn, àwọn náà ti sọ̀rọ̀. Wọ́n ní àwọn ò gbọ́rú eléyìí rí o, kí gbogbo ayé gbà wọ́n. Ẹgbẹ́ PDP ti sọ̀rọ̀. Wọ́n ní ìyanu kan tún rèé látọ̀dọ̀ àwọn adájọ́ wa o,
pé ó ti hàn gbangba báyìí pé àwọn adájọ́ wọ̀nyí ni yóò bà democracy jẹ́ pátápátá. Bẹ́ẹ̀ kí gbogbo ọmọ Nàìjíríà dìde sí wọn ni, bí bẹ́ẹ̀ kọ́ ojú wọn ni àwọn adájọ́ wọ̀nyí yóò ṣe bà nǹkan jẹ́ fún gbogbo wa. Bí gbogbo èèyàn ti ń wí lọ tí wọ́n ń wí bọ̀ nìyí, àmọ́ oníkùn ló mọ̀ ká ilé tèlè ń yé. Ó kàn jẹ́ pé bí ìka bá rojọ́ kalẹ̀, ìka kọ́ ni yóò dá ni. Bí ọ̀rọ̀ náà sì ti fẹ́ dà nìyẹn, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ló kù tí yóò wo ìdí tí adájọ́ kan lè fi dájọ́ lóṣù 6 sẹ́yìn, tí yóò sì tún jáde padà wá pé òun ò dá ẹjọ́ náà dáadáa nígbà náà. Kì í ṣe bẹ́ẹ̀ yẹn ló ṣe yẹ kí òun ṣe dáa, mistake lòun ṣe, òun kò dájọ́ bẹ́ẹ̀ mọ́. Bó bá ṣe pé ẹjọ́ ikú ló dá fẹ́nìkan ni tó sọ pé kí wọ́n lọ pa tọ̀hún, dájúdájú wọn yóò ti pa irú ẹni bẹ́ẹ̀ kí adájọ́ ọ̀hún tó mọ̀ pé mistake lòun ṣe. Bó bá sì jẹ́ pé ó sọ ẹnìkan sẹ́wọ̀n náà ni, kó sọ ọ́ sí ẹ̀wọ̀n oṣù 6, tọ̀hún yóò ti lo oṣù 6 ẹ̀ nínú ẹ̀wọ̀n láìṣẹ̀ láìro kí adájọ́ yìí tó jí dìde. Bó bá sì jẹ́ ìbò náà ni wọ́n fẹ́ dì tí adájọ́ yìí dájọ́ tí ẹni náà sì ti di ààrẹ orílẹ̀-èdè ẹ̀, bí yóò ti sáré dé náà retí yóò ní àwọn kan dí òun lójú nígbà náà ni. Ọ̀rọ̀ adájọ́ náà gba àyẹ̀wò gidi, ohun tí gbogbo èèyàn sọ nìyẹn. Ohun tó sì jọ pé àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo tó kù ṣe ń pariwo rèé, nítorí kọlùkọlù lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí o. Bó bá kọlù baálé ilé, kí tìyàwó tìyálé tètè sájìnà, bí bẹ́ẹ̀ kọ́ yóò kọlù wọn ni o. Àmọ́ kò sẹ́ni tó lè sọ kinní kan, ó dìgbà tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn bá gbọ́ ẹjọ́ náà. Ó sì dájú pé ohun tí àwọn bá wí ni INEC yóò ṣe. Ṣùgbọ́n nǹkan ń lọ báyìí, ojú sánmọ̀ dúdú, gbogbo ilẹ̀ ló ń pòòyì, torí Peter Obi àti Kwankwaso kò tí ì mọ èyí tí àwọn pàápàá yóò ṣe. Ó di Monday ọjọ́ Ajé kí ọ̀rọ̀ náà tó fojú hàn gbangba. Ọláìwọlá alága ló ń ṣe àyẹ̀wò ẹjọ́ tuntun tí wọ́n dá fún ẹgbẹ́ àwọn Peter Obi NDC ní Lọ́kọ́jà, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ yìí o.